kò sí mọ́ àṣà ń jẹun bẹ́ẹ̀ látúmọ̀ mi àgbàtẹ́gùn kí wà nígà àgbàtẹ́gùn kí wà nígà lásìkò bá ti tó kò síbi tá lè sá sí ìwà ọwọ́ wa ò ní ká lọ tún ṣe kó má ní bàjẹ́ ìgbà kan lọ tèmi ò bá lọ òní là wà kí má má bá lọ ọ̀la tó ń bọ̀ kí lọ́la pẹ́ ìwà ọwọ́ mi ò kó má ní bàjẹ́. Almost done. Almost done. Shaking it faster. Yeah, breaking it might take time. Yeah, shut down. Shut down. Shut down. Bad idea, I'm continuing. No problem. Alright. Má tọ́ mi o, ọ̀nà là, alárékọjá má tọ́ mi, ọ̀nà là. Má tọ́ mi o, ọ̀nà là. Ọmọràn mọ̀tàn má tọ́ mi o, ọ̀nà là. Mo ní ọ̀ká ní bá ń bẹ lọ́nà ẹ̀kọ́ kásẹ̀, èrè ní ń bẹ lọ́nà ẹ̀kọ́ rè dànù. Olúbà ní bá ń bẹ lọ́nà ẹ̀kọ́ bà lọ, alágarí gàṣà ń bọ̀, ọmọràn mọ̀tàn. Jọmọ lọ́wọ́ lọ, ọmọràn mọ̀tàn. Ẹ má dá ń dúró, alárékọjá, ẹ má dá ń dúró. Adánidúró tí ń bẹ lọ́nà, ẹ má dá ń dúró, ọmọràn mọ̀tàn. Ẹ jọmọ lọ́wọ́ lọ. Ó dẹ̀ ṣọ́ọ̀kù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ṣá. Ibi tó wà ló ṣọ́ọ̀ṣà. Mo gbogbo náà ní sá. Ẹ jẹ́ ká lọ arrest ẹ. A lè arrest ẹ bẹ́ẹ̀. Jẹ́ kí n pẹ̀lú. Very pretty girl, you know. You go and tell for me ẹ̀fọ́ tó ń ta yẹn ọ̀pẹ pápápá ó ti asáré ìta tán. Ìṣẹ́jú mélòó? Ó pàjẹ́ yìí rẹ̀. Ó wà alájẹ́ lára nìyẹn. Yeah, you are a very pretty girl. Jẹ́ kí n tún sọ lẹ́ẹ̀kan sí. Mo ṣe múra yìí, nínú ohun tó ṣe sórí. Nǹkan tó lò sétí èlò wálẹ̀ fọ́ tó ń tà ó ti owó tó fi ṣe rán àti gbogbo eléyìí ju ìjọ fọlọ àbí. Nǹkan tá à ń tà kọ́ là ń jẹ. Lóòótọ́ ni wọn à ń jẹ kọ́ là ń tà. Nǹkan tá à ń jẹ kọ́ là ń tà. Bẹ́ẹ̀ ni oye. Ibo ló wá dà báyìí? Mo lọ lé mi. Oh, I see. Ilé nà lọ.
Má bínú pé mo disturb ẹ mo kàn ní kí n sọ fún ẹ pé o fine. All right. As far as I'm concerned, most rough was the camera. For my waste time, Police.
Yes, officers. You're under arrest. And I first search. Not try not to share anything for me. Come on, not try not to for me. What? You need to follow up. You're under arrest. Let's go. Ibo la ń lọ ta ò bọ́pọ̀. Ayé ń sáré àsìkò ń sáré. Ọlọ́jọ́ kájọ́ ẹ̀dá ń gbàgbé. Ìwà ibi wa ó lékún. Ìwà ìkà wa ó lékún. Agọ́ ló ń ṣiṣẹ́ fún wọn. Iṣẹ́ àbúrú là ń tẹra mọ́. A ò fòtítọ́ ṣiṣẹ́ ọwọ́ wa tàgbé. Anisa ló ń ṣiṣẹ́ fún. Ọ̀gá kò ní sọ̀rọ̀. Idiot ò ní sọ̀rọ̀. Chief Agbomabiwon ló ń ṣiṣẹ́ fún. Chief Agbomabiwon ní gbogbo idiot ẹ̀ ṣiṣẹ́ fún. You better talk now. Orúkọ ọjọ́ pọ̀ rẹ̀. Bóyá kí n excuse káwọn jáde. Bóyá wà lè kúrò fún mi àbúdá. Nǹkan tẹ́ ń sọ òye mi. Ó gbẹ́rù òfin. Ṣé bọ́ ṣe ní nǹkan tó kú ni? Ẹ̀tù sẹ́ẹ̀ dé sálẹ̀ fún ìgbàdá wọn pè. Ẹ̀rọ kẹ̀lú Jésù. Mo mọ bí tí yóò wà lóde tí. Ó wá nínú ìgbẹ́. Ṣé rí bẹ́yẹn? Owó ọjà tí mò ń tà ni. Àti kìíní di tí ń dá. Àgọ́ yìí wà. Mama, you saw it. Ari, adájọ́ rí mi náà. Owó ẹ̀fọ́ tí mò ń tà ni. Owó ẹ̀fọ́ tí mò ń tà ni. Mi ìgbẹ́rù òun. Owó ẹ̀fọ́ tí mò ń tà ni. We saw it. I'm not really sure. Yes. What is this same bag? Arima, you don't know what we're saying. Ari, the real thing kankan ló wà nínú ìgbà tí mo fi wò dájọ́ wo ni. Alájọ rí. Ìgbà tí a fi arrest girl yìí. Please, cocaine la rí nínú báàgì ẹ̀ náà. Like the real thing itself. So from cocaine to money, it makes no sense. I mean, wo má jẹ́ kí n parọ́ fún ẹ. Àwa la mess up. how? I mess up, man. I mean, nígbà tá a arrest èèyàn, táwa fúnra wa fi ojú wa méjèèjì, tá a fi rí pé cocaine ló wà nínú bag tó gbé. I mean, kí ló yẹ tá dá báàgì yẹn padà fún? But nǹkan tó yẹ ká ṣe nìyẹn náà. No, everything is in the course for justice. Yes, investigation fine. Ọlọ́pàá iṣẹ́ wa là ń ṣe. Ẹni yẹn ṣì wà nínú mọ́tò pẹ̀lú wa now. I'm very sure, as in I'm very very sure pé nígbà tá a gbé kó gbé báàgì yẹn dání kó ní ìṣó ní police station. Ìgbà yẹn ló máa ti dọ́gbọ́n, ló máa change cocaine yẹn, ló máa change ẹ̀ sọ́wọ́. Because we saw it. Ìgbà tó yẹ pé inú mọ́tò wa ló wà, I was able to change from, cocaine to money. Tí drug yẹn kò dẹ̀ wá sí nínú mọ́tò tiwa.
Only point. What do you say? Only point. Kai. That's mobile. Tamu long wabo. As in, I feel very incapable. What's your wrong? Since you're again, she won't custody you. Yeah. I did not chief here. Can search? Yes. We can search. Chief Agbomabiwon. Yes. Agbos. But boy, Emil, I beg you in the name of God. I know. Me le femi Mr. Kite by. Man, Chief. What's going on like just now? Just do this thing. We have to do this thing according to law. Look, I deserve my country. I did do my job well. When she said me that, I want to baron in Sheru. I have it on my jet. Man, ni agbarani. But we fear. We can go there and search. We can do it. We can do it. Ọkọ mi, kí ló ṣe now? Ṣé bí ẹ̀yin ìjọba believe pé ogun wà? So why you like this? Ọ̀tọ̀ ni nǹkan tí mo rò, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. But baby, kí ló ṣẹlẹ̀? You know you can tell me anything. Ṣàlàyé fún mi now. Máà tí mo jẹ lówó yẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí ní kò sọ̀rọ̀ tí ó sọ tán. Yẹ́mi sí Ọlọ́run má jẹ́ ká tẹ̀. Ọlọ́run má jẹ́ kórúkọ wa bàjẹ́, Ọlọ́run má jẹ́ ká tì. But baby, man wo, jẹ́ anybody lówó now. Oh my goodness. Only yeah. You can't understand. See, just keep praying for me. Kashidi me matu. Baby, mo gbàdúrà. Kokoba, kadaoba, kuma shami lese. It's important, darling, please. Dangerous mission for they involve around. Kí ló fún yín ní assurance bí màá yẹn ní ẹrù òfin nílé? Exactly. I mean. Oga, this man, I need ẹrù òfin nínú ilé. Really? Yes. And that's one ó sure pa. I mean, this Chief Agbos, òun ló fi ẹnu ara ẹ̀ sọ wípé àwa ọlọ́pàá a lè rí òun mú, and he does not know that we are chasing him. So why will he say that sentence? Amarimu ni báyìí kò lára bí báyìí. Ọ̀gá, ṣẹ́rí tí bá Agbomabiwon là ń sọ, máa yẹn wọ́n lè gan. I mean, it's not as if I'm scared. I'm not. Okay. But make sure pé a ní backup tó pọ̀. Ẹ̀yin ni kọ́kọ́ lè máa lọ. Máa provide as enough security tẹ̀ máa need. Lọ́mú search warrant wa. Yes, sir. Ó ṣiṣẹ́ ìmíṣẹ́ ìlú náà ṣiṣẹ́ mi iṣẹ́ mọ́sá. Mo mọṣẹ́ mi iṣẹ́ o, mo dẹ̀ ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí ó ṣe kí n ṣe. I'm not scared at all. But please, ẹ jẹ́ ká léèyàn tó pọ̀ tó máa jẹ́ backup. Don't worry about that. Chief Agbomabiwon is, Ọlọ́run bá wa ṣe. Ọ̀nìyàn mi. Okay, merci.
Òkè mẹ́sì ọ̀rẹ́ mi. Gẹ́gẹ́ ni. Ìwọ nìkan lọ́lọ́run dá ọgbà yìí lọ́nìyàn. Kí ló dé gbogbo condition lẹ́rí yìí. Nígbà táwọn tó fẹ́ tó yẹ kó jẹun ti jẹun, mi ti ṣe tán. Ṣé ìṣe ìjọba Mo bí sí mo ń pín. ìyá àṣekọ láti jẹ ti a. Nígbà tí gbogbo ọ̀dẹ̀ ti wà kókó dẹ́ẹ̀dẹ̀ kán ti jẹun, a lè mú jíjẹ kọ̀ ọ́ mọ́ oúnjẹ ti tán nílé. Àyè mo mẹ́ sọ yé mi sẹ́kọ́ èmi gangan sẹ́kọ́. Ìwọ síkọ́. Èyí síkọ́ ti jẹun. Àbá síkọ́ ti jẹun. Ìwọ síkọ́ agbẹ́kùnrin a máa lọ létà kún tí bá tó ti délé àpè ọ́ síkọ́. Ṣé ọtí sì ṣe kéré ni mọ́kànnì ni wọ́n ti ṣe mọ́ ọ máa lò ní. Èwo ń bẹ̀. Orí ọtún tó bí ṣe rí ìwà rẹ̀ ní ṣe bí ipò. Ókè tó ń ṣọba lu yín mo ti rántí olóògùn ṣán. Mo yẹ ibi mi pa á sí àsítáfù rẹ̀ jẹun ní kọ́sọ́ tòótọ́ ọbẹ̀ kò mí. Ẹ̀sùn oúnjẹ ní báyìí tó bá ti mú pa sítáàfù wọ́n padà lé aago 2 o'clock ìgbà nínú oúnjẹ á ti rẹ́dì àmọ́ ní báyìí ní bẹ́ẹ̀ ètì jíjẹ èlèmí jíjẹ kọ́. Ká bá mi ṣeré kọ̀dísàn rẹ̀ jẹ́ ká change method rẹ̀ jọ torí ọlọ́run. Ohun aago mi sọ ni aago méjì ni àkìlọ̀ mẹ́rin. Ó kéré sí ṣé etí ẹ̀ travel out ni ìgbà tí èyí pé èso ni kò máa fi gbọ́ràn yẹn ló fi ń ṣe nǹkan mi àní èyí sí jíjẹ mọ́ jíjẹ tẹnu ó ti tán ó di 2 o'clock láìka di tí ọlọ́kọ̀. Kébà sí yọ ọ̀nìyàn mi kọ́ jẹ́ ni ogun ni bá sọ pé kẹpa yọ ọ̀tá rẹ bẹ́ẹ̀. Òkè mẹ́sì ń di ọ̀tí ni ẹ èpè tó ṣẹ̀yìn ẹ̀ lè ṣe pè tó jẹ́ ẹ̀bù ebi ni wọ́n ń ṣíbèdè ìlú yín ṣe pè fún ó dá o ìdákúdá lọ sí ní dá o ìdíkú di níwèé rẹ̀ sorry give me alone. Give you away. Leave me alone wọ́n dẹ̀ ló mọ̀ ọ̀dẹ̀ tó bí ń pọ̀fọ̀. ìwọ ń ṣe pé ní kébì má ṣe pé lékè mẹ́sì ń ṣe pé wọ́n wọlé pé níjẹ̀bù ń ṣe ìníjẹ̀bù kọ́ ló lè pè ní àbí kí ló ń ṣe ẹ́. Èmi rẹ̀ lè jà tó má ṣe pé kò mẹ́ mọ́. Sọmọ ìpè bá ti jọ jẹ́ ìyẹn ká máa ṣe bí ìyẹn kóra rí a. Ó bá kọ̀dẹ̀ jẹ́ pé kò fẹ́ mi wá nǹkan kékeré náà kébì náà kàn fi mo ṣe sọ́ọ̀kì rẹ̀ sọ̀rọ̀ èmi àti ẹ. Nǹkan kékeré tó bá ti rí nǹkan kékeré wa gbádùn ebi lè pa ọmọ. Mo jẹ́rìí rẹ̀. Nǹkan kékeré lè nì. Ṣé ọbẹ̀ sọ̀rọ̀ kan níbí lórí ibi ẹ̀kọ́ tó rí. Imú jíjẹ kọ jíjẹ rẹ̀ báyìí. Ìjókìjó ni ju àti nílé ọ̀dọ̀. Ìjókìjó ni ju àti nílé. Dákúdá ni wèrè ń jẹ́ olóògùn wèrè Òkè mẹ́sì idiot. Get out! Get out! No food, nothing. Àwọn idiot. Psychopath, hypocrite, bootlicker. Idiot. Owó ní kí n tẹ̀ wá mú nínú àwọn àyẹ̀wò náà. No. But hello. Yes, dear. Kí ni wàhálà yìí? Kí ni òun wá látàárọ̀? Mo lọ pàtí náà àìtó. O ṣe insist pé wà lọ pàtí. But I told you not to go. Mo gbọ́dọ̀ lọ sí ìbálẹ̀ ọ̀fẹ́ǹsì. Aláì ó ṣe ẹ̀ṣẹ̀. Pàtí èyí náà. Ẹ jọ̀ọ́ à ń béèrè Agbos. If I may ask. Ẹ jọ̀ọ́, láti bo lẹ ti wá. We are from the police headquarters. Àwa láti wá search lẹ́yìn ni. Address. Ilẹ̀. Ẹ yọjú sí mi. Ọjọ́ a wá láti police headquarters a fẹ́ wá search ilé Agbos then a fẹ́ rí Agbos fún àwọn. Ṣé kò lè ṣá?
Iṣẹ́ wa la wá ṣe. And for your information, everybody tó wà nílé ìpàtàn la máa search. Ó lè tó yẹ. You know, just in case that bá rí nǹkan tá a wá nínú àwọn yàrá, we need to search you guys as well. Ọlọ́pàá làwọn. Ẹ jẹ́ kárí àgbòsí. Ṣàlàyé fàlàyé. Boss, Baba. Daniel. Biggie ni sir. Mo ní information kan fún yín ni. Information. Okay. Baba. Biggie. Àwọn ọlọ́pàá kan ló wà nísàlẹ̀. Wọ́n ní àwọn fẹ́ wá search bí. Èmi ní kí n wá confirm lọ́dọ̀ yín ni bóyá ká yanjú wọn kó lẹ̀. You don't do that. Okay, sir. Ṣé bá fẹ́ search nínú ilé yìí? Nǹkan tó sọ nìyẹn. Ẹ mọ̀ bọ̀. Okay, sir. Come ready. Mẹ̀jẹ̀ kí ló dé? Wọ́n ní àwọn ọlọ́pàá kan náà fẹ́ search nínú ilé. Kí ló sọ̀rọ̀ lọ́wọ́? I don't know. Fi wọ́n sílẹ̀. Wọ́n fi lọ́dọ̀ ṣe. Yeah. Oh. I don't get you. Wọ́n ní ẹ fẹ́ wá search inú ilé wa. Yes, a dẹ̀ ní warrant láti ṣe yẹn sá. I see. Oh, you're welcome. Afternoon, how are you? My name is Inspector Ahmed. I'm here to in search of the house. Àti ẹ̀ ti rí dáadé ní ìsàlẹ̀ tí wọ́n fún wa ní permission pé ẹni wá sókè. Àwọn náà ló dédé kí a mọ̀ wípé ẹ̀yin náà wà bí báyìí. So, permission to look around. Yeah, go ahead. gbóná bí kọ̀dísàn lè gbé lọ́wọ́ ẹ̀yìn ìgbà tó yẹ kí èyí ní ọlọ́pàá lò ní ibẹ̀ tí èyí yàn fẹ́ da oúnjẹ sí ní èyí yàn fẹ́ da ẹ̀ẹ́dẹ̀ ìyẹn ìsìgá ìlú ọ̀gá rẹ̀ àwọn ọ̀gá kan ọ̀gá tí kò tó lọ́pọ̀ ẹ̀yìn fún mi ṣe bó ṣe wù bẹ́ẹ̀. ọ̀bẹ ní ìlú mọ̀gá. ẹgbà kí ni àwọn ọlọ́pàá tó ń ṣe nínú ilé pẹ̀lú ọ̀gá. àwọn á sì gbé ní ọmọ yọ̀gá ẹ̀sẹ̀ kan sí ní kí tuntun yá suyi. wọ́n yá suyi. ìgbẹ́ náà yá wẹ̀. wọ́n yá wẹ̀. ọ̀ya ìwé kan. ṣé ọ̀gá tún ní sinmi púùlù nínú yàrá bẹ́ẹ̀ yìí. ìbéèrè ok sinmi púùlù kan ṣé ọ̀fẹ́ ló bá lò. She don't know. Me, I don't know. Please,
gosh. Condition yìí méjèèjì ó papọ̀ sọ́mọ́ kí máa sọ fún ọ pé condition kan mi bẹ́ẹ̀ méjèèjì yìí you know ètò papọ̀ ikú kó pa ìyá àjẹmú. Béèrè. Ó tó wà ló ti rán ná ìbéèrè láyé rẹ̀ bá parọ́ ìbéèrè kọ́nìyàn bá gbẹ bí edé ìbéèrè kí ló dé kó tóbi ìbéèrè. Wọ́n ti gbẹ jù. Ìbéèrè. Ìgbà tí láyé ìbéèrè. Ayé ni ó wù mí. Ìbéèrè. Ọmọ mi ṣe wèrè. Etí rẹ̀ ti di. Ìbéèrè. Ó ti gbẹ jù. Ìbéèrè. Ó tún wà kára. Ìbéèrè. Èmórí kan. Ìbéèrè. Àti ṣó rẹ̀. Ìbéèrè. Ìgbà tí láyé. Ìbéèrè. Àǹkárá níwọ̀n. Ìbéèrè. Lọ́kọ́. Ìbéèrè. Mèdà lóhùn mọ́. Ìbéèrè. Ó dùn. Ìbéèrè. Jẹ́ka máa lé. Ìbéèrè. Yóò. Ìbéèrè. 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 Yẹ́yẹ́ ìbéèrè. Wèrè lọ̀gá ń sí o. Wèrè lọ̀gá ń sí o. Ẹ̀wọ̀n àwọn òpònú méjì bá lélẹ̀ ìyé èèyàn kan nìyẹn bàbá èèyàn kan nìyẹn. A ṣe ìbéèrè. Ìbéèrè. Ìjọ ògùn ọ̀rìnjó ìyẹn àbí ẹ̀kẹ́jì tún já ẹ̀. Kéjò rè kó wá kọ́jọ́ ń bí aláìnílàkàyè kò ní sẹ́yìn. Tí n bá jó tán ẹ̀ ní dúró. Àwọn òbí. Your bedroom, man. Go ahead. We can't really go inside without you, so if you may. Kí ló máa ń ṣe yín gan-an? Ṣé mo sọ fún yín? Ẹ ṣe láti máa lọ arrest wọn. Ṣé mo sọ fún yín? Nǹkan táwọn àlè bá lọ́wọ́ wọn náà. Madam, take it easy. Lódodo wọn ò wá arrest mi. Wọ́n kàn wá invite mi. And of course, nígbà tí wọ́n invite mi gently fúnra ara mi náà ni mo sọ wípé ó wù mí láti máa tẹ̀lé wọn bọ̀dé ni. Àwọn kan náà sọ pé dandan because ó wù mí láti rí yín kémi àti yín jọ iron one or two things out together. Òun ló fà. So iṣẹ́ wọn náà ń ṣe yìí àgbébọ̀ fún ọba ni wọ́n. And of course wọn bá ṣe bẹ́ẹ̀ kí n ṣe máa mọ̀ pé wọ́n ń fi ara ṣe iṣẹ́ ìlú tẹ̀mítẹ̀mí. Ẹ fi wọn sílẹ̀. I don't know tí mi ò bá tí sọ̀rọ̀ jẹnu lọ ṣé mo ní àǹfààní láti béèrè question kan péré lọ́wọ́ yín madam. Yeah, lè béèrè sá. Good. Ẹ ṣé o jàre. Mo rò pé anything that has to do with drug or something like that mo fi pé iṣẹ́ NDLEA ni àbí mi wá mọ̀ kí ló tún kan ọlọ́pàá lórí pé wọ́n wá ń search ilé onílé lórí pé wọ́n wá drug. That is my question for you. Well, Sherry, NDLEA àti àwọn ọlọ́pàá law enforcement agents ni wá. So anything that has to do with crime, our related somehow, àjọ máa ń ṣiṣẹ́ papọ̀ ni. Ṣé ẹ bínú fún béèrè mi yẹn because kó má lọ jẹ́ wípé ẹlòmíì kò mọ iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún ọkàn lọ ń yàbàrà síṣẹ́ oníṣẹ́ ló jẹ́ ń béèrè torí ẹjọ́ mi kì í ṣe torí tiwa o ṣó ti yé yín ẹ ṣe gan. Ẹ má bínú o. No, ìbínú kẹ
ẹni tó bímọ àrí nǹkan fún kámpọ̀ nítorí ẹni bínú ṣé mo láǹfààní àti máa lọ. Okay. Gentlemen. All right, madam. Ọ̀gá, láìpẹ́ ṣe bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì jẹ́ kó bínú ó dáa gan. You may go, Joe. For safety gbogbo wa náà. Just go. Kí ni wọ́n náà dúró fún? Yá. Go. Wọ́n kú ẹ̀ sínú nǹkan. Boss. Èmi sí Olúwa. Kí ló dé kí ló ń rò? Kò yé mi. Ṣé kò yé mi? Kí ni òye ẹ? Kókè mo gbé ní tòótọ́. Bí mo bí kókè ṣe wá tàn sí ọ̀hún níwájú tìbí o. Kò yé mi. Bó ṣe máa jẹ́ nìyí. Nítorí bí dàdà bèrè bá sọ̀gì, à ń fẹ́ kú ní. Bẹ́ẹ̀ni, fọkàn ẹ balẹ̀, kò sí wàhálà, iṣẹ́ ọwọ́ wa ni. And of course, èmi sí Olúwa, ìwọ náà try, ó gbìyànjú níbi tó gbédé kó tó di pé wọ́n kà mọ́ ẹ lọ́wọ́. Nítorí pé àwọn ọlọ́pàá tí wọ́n mú ẹ̀yìn wọ́n ti ń tẹ̀lé tipẹ́ tí wọ́n gangan ò fura sí. Ọ̀gá ni iṣẹ́ ló ṣe. Owó ńlá ló kù láyé. Èmi sí Olúwa, owó ńlá ló pòórá. Òdodo ni. But don't worry, I'm coming back. Agbomabiwon yàn lókèrè, má ṣe dúró lákùn fẹ́fẹ́fẹ́, ìkún bọ́ mọ́ rìn kò fura. Agbomabiwon, Agbomabiwon. Ṣé wọ́n lálẹ́ iṣẹ́ ló ṣe eléyìí ga ó ta wọ́n yọ. Má ṣe dúró ìkòkò ń bọ̀, ajégunjẹran apẹ̀fọn láàyè. Ta ló tó bẹ́ẹ̀ kó bá wíjọ́? No trace ṣe ò lè kà mọ́, ó ta wọ́n yọ. Agbomabiwon, irú wọn pọ̀ nínú ènìyàn. Kọ́sọ́kọ́dọ̀rù ta ló máa mú wọn? Irú wọn àfi kárí wọn sá. Agbomabiwon, agbára ń bẹ, àṣẹ ń bẹ, connections for níbi kiri. Tabalikọ́ tún ó máa kú tún, tabalikọ́ dé dandan á dé. Nǹkan tó pòórá lélẹ̀. Chief, báwo lè ṣe ṣe? Bẹ́ẹ̀ là ń bí ni. Ṣé wo mọ̀ pé tó bá ní kán mẹ́nì, ọ̀la náà máa mú. Ọ̀la tó dẹ̀ rí yẹn ọ̀la kì í tán nítorí pé tó bá di ọ̀la, a tún kú ọ̀la. Tó bá tún dọ̀la, a tún kú ọ̀la ni. Wọ́n á rí mi mú láyé. Tó ń jáyà fún rẹ̀. Owó tó rò pa àti lóòsì rẹ̀. Ṣòtí wá rí i pé owó wa padà wọlé wá bá wa. Ìsìn mo ṣẹ̀ wá gbà pé orúkọ ló ń kúrò ní tòótọ́. Chief Agbomabiwon lórúkọ ní tòótọ́. Bẹ́ẹ̀ni, èmi ni Agbomabiwon, mo dá yòókù sí wọn lára. Èèyàn kan tá a dá láti inú obìnrin tí wọ́n dá ẹ̀jẹ̀ sórí, òun kọ́ ló tún máa rí àwa mú lórílẹ̀ àlẹ́ ayé. Àfọlọ́run, àfẹnìyàn. Èmi sí Olúwa, mo wá rí i pé ọmọ tó ṣe gbẹ́kẹ̀lé níwọ̀n náà, tó ṣe fẹ̀yìntì,
pẹ̀lú gbogbo akitiyan ẹlòmíì tọ́jà bá sọnù bẹ́ẹ̀ yẹn kò ní wọ́rì mo wá rí pé ó ká ẹ lára ó rí pé owó ló fẹ́ sọnù látàrí ìdí èyí máa promote wọn náà nídìí iṣẹ́ yìí látẹ̀yìn lọ. Chief. Yes. Ṣé máa promote mi? Chief. Èmi sí Olúwa. Chief. Jẹ́ kí n lọ tọ́jú ẹrù yìí padà síbi tá à ń tọ́jú ẹ̀ sí. Ṣé o mọ̀ pé ibi tá a máa ń tọ́jú ẹ̀ sí? Ibi tí ọwọ́ ṣó lè dé ni. Ibẹ̀ ni ó wà jẹ́ kankan ò lè kàn. Agbára ń bẹ, àṣẹ ń bẹ, connection for níbi kíbi. Tàbálí kan tún ó máa kú tún. Tàbálí kan dé dandan adé. Ọ̀sán lè dòru ìyẹn ò káyé abẹ́rẹ́ àná okùn tó di. Irú wọn pọ̀ nínú ènìyàn. Tọ́ nígbàgbọ́ páwọn nìkan ni. Agbomabiwon. Agos, ọ̀rọ̀ rí bó ṣe rí ẹ̀. Ṣé rí gbogbo assignment mi náà ló perfect. Máa gbọ́n tó ń sọ lẹ́nu. Àgbàjì, ṣọ́rọ̀ ni wọ́n ń sọ lẹ́nu yìí. Assignment fún wọn perfect lójú ara ẹ̀. Nígbà tí èmi rán obìnrin níṣẹ́ tó ṣe gbé iṣẹ́ dé level ibi tó gbé dé yẹn, ó mọ̀ pé ó ti gbìyànjú. Ṣé bọ́ọ̀lù tí wọ́n rán kò ṣàlàyé fún ẹ pé òun rí lójú báyìí? Béèrè lọ́wọ́ ẹ̀, ṣe bóun ló dúró yìí ní kó sọ fún ẹ pé òun ò rí ọmọ yẹn tóun fi sá lọ́mọ lọ́wọ́. Irọ́ ọmọ pamọ́ ẹni. Bàbá ló ti tọ́ ni mo rí ọmọ yẹn. Ẹ̀bọ̀n tí mo yẹ fún lọ́wọ́ pé mi lélẹ̀ tí wọ́n fi gbójú sókè mo pé àwọn jọ ń bọ̀ wọ́n ti close mọ́mọ́ yẹn tán mo dẹ̀ fi pèsè bá dúró àjọṣe èèyàn méjì tó yẹ mo ṣe ní kí n gbé lẹ̀ bàbá. Ṣọ́rọ̀ nìyẹn. Sori pé ìwọ ò train àwọn boys ẹ̀. Tí wọ́n bá train wọn ni ṣé ọjọ́ ló yẹ káwọn máa sá fún? Oh, okay. Ìwọ sá torí ọjọ́ kọ́ má bàa mú wọ. Ó wá fi ọmọ tèmi fún yàgẹ́ and obìnrin for that matter. So kan wá mú ọmọ tèmi sílẹ̀ àbí? Agos. Hey, listen. Tẹ́tí kò gbọ́ mi dáadáa. Mo believe kò létí. Mo believe pé etí méjì tó ní ọ̀rọ̀ ló fi ń bọ́. Àbí bẹ́ẹ̀ kọ́? Sórí tó ṣẹlẹ̀ yìí, ìjọ tó bá repeat ara ẹ̀. Mo tó repeat ohun tí mo sọ wípé ìjọ tó bá repeat ara ẹ̀. You are in trouble. Oh, Agos, ẹ dúró ẹ ní sùúrù. Eléyìí yóò tó ká jà. Ṣé tí wàá ń bínú ni? Ó jẹ́ ìlú. Ọlọ́run ó jẹ́ ìgan ni o. Àǹtí wáyé pẹ́ àti aláyé ẹlẹ́pọ̀ gan mi ò mọ bí tẹ̀ dì sí. Aláyé fẹ́ràn yín gan ni o. Ṣé wàá jẹ́ bẹ́ẹ̀ ni? Àbẹ́ ìjẹ́jú aláyé rẹ̀ ó yẹ káwá gan ṣe kí ni? Ó yẹ kó yẹ mo lè jẹ́rìí àwọn ọmọ mi àwọn ọmọ obìnrin tí máa ṣe wọ́n lẹ̀ lásán. Bàbá ẹ̀ ní ìwòsàn Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe wà lásán ẹ̀kọ́ máa lọ lẹ́kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ kọ́kọ́ bá ojúlé Ọlọ́run pàdé. Ṣé ìwọ náà tún fẹ́ máa bínú ni? Àjẹjú ayé ni Ọlọ́run ẹ̀jẹ̀jú ayé ni. Ẹ̀yin ọmọ obè. Tó ń gbọ́ information. Adé, ṣé staff Agbo náà làwọn eléyìí? Ẹ fọ̀rọ̀ lẹ̀ kó sọ ẹjọ́ gbogbo tẹ́ ẹ̀ sọ ẹ̀. Ṣé ìwọ náà tún bínú ni? Ó ṣàmọ̀ kó iṣẹ́ ẹjọ́ mi náà. Àbáyé kan present yẹn o ẹ lọ ṣe program ẹ gbàgbé ẹ o. Orí wọn jẹ sórí ìkan tó kọ sí. Ó fẹ́ bà ayé mi jẹ́ àbí? Ó fẹ́ bà ayé mi jẹ́ ìṣúnlé ọ̀rẹ́ mi àtẹ́jú. Ok, merci. Ok, merci. Ok, merci. Èyí sì bìsì. Èyí sì bìsì. Ìwọ nìkan lọ́lọ́run dá. Sọ̀rí bí Ọlọ́run ti fẹ́ràn rẹ tó ló wá òṣòṣò ló yá fún ọ ní ẹ̀wà kó jẹ́ pé òun fúnra rẹ̀ ló dá òun ló yẹ kó wá gbẹ̀dọ̀ Ọlọ́run dá. Èmi náà kọ́ Ọlọ́run ni. Èmi náà mọ̀ ọ́ nílò láti sọ fún mi. Sọ̀rí n kí mo pè ọ sí gangan yìí ṣeun kó lọ túmọ̀ síbi yé ni. Ṣùgbọ́n nígbà kọ́lọ́run ti ṣe ògo rẹ kó jẹ́ pé Ọlọ́run fúnra rẹ̀ ó lọ́ọ̀fù rẹ ló fún ọ lẹ́wà kó re yí rétérété bí yé. At the same time kó tó yá gbé irú likeness yẹn sí irú ọkọ̀ ọ̀gá kọ́gá yá láìkì rẹ àgbọ̀sí láìkì rẹ ọ̀rẹ́ pé àgbọ̀sí yẹn torí tiẹ̀ àìmọye bónọ́ọ̀sì lóríṣiríṣi kọ́lọ́run fẹ́fẹ́ dá lọ́la. Èmi náà yá ro lọ́kàn mi pé irú bí wọ́n ṣe yà níbẹ̀ níbẹ̀ ni kémi náà dẹ̀ bẹ níbi mọ̀ wo yé
ló bá fi ṣe yìí ọbí òní mọ́ ń wo mo ní ẹwà rárá Ọlọ́run fún mi ní mo tọ́jú rẹ̀ sínú ni. ẹ tọ́jú ẹwà tinú. inú mi náà sọ́mínẹ́sì ń gbé. tó ẹlẹ́wà ni. bàjẹ́ tó ń kí mo yá ní onígbè mo rí pé ẹwà kì í bẹ nínú mi. so mo yá orin pé kì í wọ́n ti mi ṣe dáadáa lọ́dọ̀ ọ̀gá kọ́ gádẹ́ mi ṣe dáadáa kù ọ́ kọ́lọ́dẹ́ mi ṣe dáadáa kù èmi àtọ̀ gádẹ́ mi ṣe dáadáa kù mi lẹ́nu géètì níbi kémi àti ẹ̀ka yá dira rí apọ̀ ká sọ dáadáa di púpọ̀ kí yá mú ọ bọ̀ sí àkọ́ mi rí tètè kí n máa kó kí n máa fọ́ ọ lẹ́nu. ṣáǹjà ni nígbà tá a ní ìjà ti tẹ́lẹ̀. ìmísí ọ̀dà sẹ́ni mi èyí sì jà ni mo mẹ́ sọ olórí burúkú nìyẹn àmì ìsàkànnà àgbáyé rẹ̀ láàrírú rẹ̀ ládẹ́kẹsẹ̀ bọ̀ lẹ́nu èyí ṣe ló fífọ́ lẹ́nu bí yẹn ni èyí pé irú bọ́ọ̀sì yàrá bẹ́ẹ̀ kíkan mú ọ kíkan máa rún ọ kí máa rún ọ gidi gan. láì ṣaṣọ òfì. ṣé pọ́ọ̀tù tí ọ̀nà sẹ́ni bí mo ṣe mẹ́ sọ̀rọ̀ náà. kò yé mi jàre. fúdà jẹ́ kí n ṣàlàyé ẹ̀tọ́ bẹ́ẹ̀ sọ bí mo ṣe wá jẹ́ ká gbà yí pé ìbọn ni mi yà gbà yí pé ojú ògùn ni ọ̀rẹ́ jẹ́ kí n yá kí mọ̀ mi kí n yá ojú ògùn rẹ bẹ́ẹ̀ kí n kàn dáná bo ojú ògùn rẹ sáwù. láì ṣe ìbọn ewu gbọ́ ọ̀tẹ́ ìsọ òye mi jàre ẹ sọ̀rọ̀ direct. ṣé pọ́ọ̀tù tí ọ̀nà sẹ́ni rẹ̀ náà. ewu kò yé mi ẹ sọ̀rọ̀ direct. mo jẹ́ kí n ọ̀nà mọ̀ àyè kí n máa ṣe sọ̀kísọ̀kí rẹ. yé mi sọ̀kísọ̀kí. kí n máa fẹ́ ọ. kẹ máa fẹ́ mi. yóò mo gbé ọ mo gbé ọ. yé ta ló yìnbọn máa ń yẹn ní báńgà kúkúkú máa ń yẹn ní báńgà kúkúkú máa ń yẹn ní báńgà ọwọ́ ọmọ yẹn múlẹ̀ ọjọ́ tako ó kọ̀ bọ̀lù ẹ létí èmi mọ̀ pé olórí ibú ni ẹ̀ èmi mọ̀ mo rí súra ẹ̀rẹ̀ nígbà tí mo ti rí rúgbẹ́ tó ṣe hàìhàì yẹn mo ti mọ̀ pé lórí ibú ni ọ̀ mo jókòó tí ẹnu ilé èmi àti ẹ̀ǹjẹ̀ ṣe ń conjunction olùṣàrẹ̀ wá bọ́ta wá lanu ohun tó sì mí sí léèmí tó jẹ́ kí n bẹ́ẹ̀ fi ara ẹ mo kàn fẹ́ yan ọlọ́ọ̀ látara ẹ lásán ni kò sí nǹkan kan tó wà lára ẹ tó ń mu obìnrin àfẹ́yí tó rí ẹ bá ti burú. ṣé mo wọ́ọ̀sì tó yé ni ni. dákẹ́ omi sọ̀rọ̀ lọ́wọ́ o má kò sí mi lọ́fun o. àwọn Lámìdé ṣọmọ Bàdó. mo mọ àyẹ̀yẹ̀ mi gbórin náà lẹ́kọ̀ọ́kan. Wizkid ńkọ́. òun náà Ọlọ́run gbáyìí fún. nígbà tí mo wà nílé lẹ́ẹ̀kan àwọn méjì wọ́n pe fóònù mi papọ̀ báyìí tí kò ní wọ́n já wọlé tí mi ò gbé. ọ̀fẹ́ ṣàbùkù ọ ni. mo ní mi ò ṣe wọ́n tọ̀ sí mi nì ọmọ ẹwà tó bá rí. ìwọ. olùṣe ara ẹ wá dúró bí ọ̀dẹ̀ tí ò dá tó mi èmi sí tó dàbí eégún tó gbogbo ẹ̀ mọ́lẹ̀ tí ò dá tó mi wo mi. ọ̀dàdà ni ọ́ ọ̀dà àgọ́jù. ó wá lanu gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ìyẹn wá lọ ó bọ̀ ó kọ̀ múlẹ̀ létí ẹni. ó yẹ kó lù ẹ̀ pa ni. olórí burúkú lẹ́yìn ọmọ rẹ. a ṣe èrè ọmọ àlè owó eré jáde jáde a ṣe èrè. Bàdó mi tó sírú rẹ nígbà yẹ ẹfẹ bàjẹ́ kí sọpọdọ de ẹfẹ bàjẹ́ Wizkid lọ ìwọ rẹ ayá tó wọ ìyá níwẹ mi tó sèmi náà o ìyá mi lẹkùrú gan náà mi tó sì mi ọwọ lágbẹyẹ ẹdùn náà kíni ẹnu mi sí yá di kébẹtì bẹ gbogbo náà mi fọ ọnù ọwọ ọmọ búburú da rẹ kí n gbé súnmọ́ mi sí ni omi ìfẹ́ akọjá yé mi o ìjọba ìfinally tẹ̀bẹ̀ disgrace of the future àgbà tí mo yanjú ayé ara mi finally pẹ̀lú ọ̀rọ̀ àgbèrè náà dẹ́ pàbà mi. Agos. Yes, darling. Ọ̀rọ̀ kan máa ń bá fún mi. Irú ọ̀rọ̀. Ọmọ bíi pé yẹn, ó máa ń threaten mi. Again? Yes. Ó ní tá a sì ti lè fi jó. Gbogbo ayé ló máa bá wa gbọ́. Ó ṣì wà lẹ́nu ọ̀rọ̀ yìí. Ó wà lẹ́nu.
gbogbo ayé ló máa bá yín bọ́ ń tẹ̀sí tẹlifíjọ́. Don't worry, tètè dé ló ń pè. Tètè dé ló ń pè. Ṣé mo trust me? I trust. Tó bá fi máa dìwò yí ọ̀la, wà àgbélébọ̀. Àgbélébọ̀. I trust you. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. Kò tó ń tà yàrá sí. Kò tó ń tà yàrá sí. Okay, no problem. Agbomabiwon yọ lókèrè. Má ṣe dúró dákun fẹsẹ̀fẹ́. Ikú bọ́ mọ́ rìn kò fura. Agbomabiwon. Agbomabiwon. Ayé alákatá ooo. Ayé alákatá àjẹ ọ̀run ni. Fọ́mẹ́lì ọ̀bá rẹ̀ kò pálí. Guilty pleasure ìgbádùn akọ. Lórí lẹ́yìn àwa la ní. Ajá ò tó kó dùbú ẹkún. Hello. Okay. Okay. All right. Jẹ́ kí check it. Okay, Mercy. Olórí. I want you to listen to others. Okay. Ṣó ń gbọ́ mi. Èèyàn kankan gbọ́dọ̀ wọlé. Okay. Anybody tó bá dẹnu ọ̀nà mi, make sure kó get in kó lè kó ṣílẹ̀kùn. Understood? Okay. Good. Wá ṣé wọn pọ̀ rẹ̀ lèmi àti ẹ̀ tẹ́mi ti fẹ́ já èsì báyìí ṣé tá bá wọnú ilé ń bẹ̀ yẹn nǹkan méjì ló lè ṣẹlẹ̀ ìsílẹ̀ àkọ́níkà tọ́jú ẹ̀ àbí kọ́níkà pa ẹ́ kó dẹ̀ máa gbàdúrà àkọ́níkà tọ́jú ẹ̀ ni o torí pé kí ni anything can happen nínú ibẹ̀ yẹn wọ́n gan ti jábọ́ jù náà kí ló ṣe ẹ́ wọ́n mi ò mọ̀. Bímpé o fuck up gidi gan ni because surely tí o bá ń ṣe relationship tó wà láàrin mi àti ẹ̀ náà òun ni mo fi lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ fún ọ̀gá in the first instance ọ̀gá ní ká lọ pa ẹ̀ ni èmi mo sọ pé ẹ jẹ́ ká mú dọ́dọ̀ yín náà at least ká tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀ why do you have to do that now this is it èmi ò ní any other choice o I follow the last order tó bá ní kí n pa ẹ́ I will not hesitate to execute you. Ó tọ́ bẹ́ẹ̀ ló gbọ́ yẹn o. Wọ́n náà mọ oríyàn tó ga jẹ. Ó lọ ń lẹ́nu blablabla. Ó lọ ń fọ́nu lọ ń sọ̀rọ̀ jù. Kí ló ṣe ẹ́ náà? Wọ́n tẹ́ ní kí n mọ ṣàdúrà. Èyí náà mọ̀ pé tí rọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ó máa ní kẹ́ ẹ pé nìyẹn straight ni. Kò fi sí àdúrà gan sìn. Hello? Now get down because o láti react dáadáa ni. Ṣé ti yẹ kó dàbí ìgbà tá a ti torture ẹ̀? Ṣé o ń gbọ́ mi? Ṣé mo pé CCTV wà everywhere and I don't want anything àlè wá lose iṣẹ́ tiwa. Má jẹ́ kúlẹ̀ rẹ̀ tọ́ sí o deserve it. Now get down. Wọlé.
mo wo ìgbà ewé ìgbà kò tó pọ̀kàn lójú mi you abójú báyìí lọ ni kí ló gbé mi kí ló ń gbénú ẹ ọ nítorí wípé o ti ṣiṣẹ́ pẹ̀lú ìyàwó mi o ti ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ní ọmọ ọ̀dọ̀ ló mà ṣe yọ ọ̀gá o ti mọ síkírìtì wá bí o ti mọ ṣẹ́tà ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ wá fẹ́ máa tírẹ́tì ìwọ ń béèrè òun sọ wípé yóò tá a sì kí lè fi tó gbogbo ayé ló máa gbọ́. rárá mi sọ bẹ́ẹ̀ sọ. sọ́tọ̀ o ti mọ síkírìtì wá. bí ní o bá dùn lọ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ jáde kó tó di pé gbogbo ayé gbọ́ ń ta ṣètìlẹ́ fi dó wọ́n máa gbọ́ ọ̀run kó máa lọ gbọ́ ọ̀run. Bíbí what's fine kó máa dá wá fún mi. Igbónogun yọ ní jẹ àkàrà náà máa yọ ní jẹ ní ìwọ ó máa ṣe. Báwo ni Bídé? Kí wọ́n sọ fún mi pé àti gbé ọmọ rẹ̀. Bímpé àbí? Fine. That's good. Bọ́lá. Ó wà sálẹ̀. Màá yín sìn. I trust my husband. All right. Wà ló ṣe wẹ́rọ. Ọmọ àdìjáde wọ́n ní ẹgbẹ̀rún sàmú èṣù lè sàmú lọ́wọ́ ṣá. Ìwọ mo gbọ́ ẹ lóyún tán, wá fẹ́ fi gé mi jẹ. Màá dín pẹ̀lú ẹ wò. Ó yá, ẹ mú lọ. Àrà tó wù mí ni mo lè fi ẹ́ dá o. Àrà tó wù mí ni màá dẹ̀ fi ẹ́ dá. Ẹ mú lọ, ẹ lọ yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ta ni, ẹ lọ yanjú ẹ̀. Ó dálẹ̀. Kí máa di jáde. Ó wà títa ní. Ìtọ́jú tírẹ́sì sẹ̀ o. Tí ọ̀tọ̀ máa lè jáde. Hey! Like I told you before, èmi lérò pé tẹ́lẹ̀ ni wọ́n máa ní pé ká torture ẹ̀. But now, we are being asked to torture you to death. And between me and you, ó mọ̀ pé mi ò ní any other choice than to follow the orders. Will you shut up? Nǹkan tó fẹ́ mọ̀ ni pé aṣá ti kárí àkọ́dà. Ọ̀bẹ̀rẹ̀ bọ́dún wọn lọ́wọ́ wa rí. Ó ṣe wọ́n pé ká wo ṣe fóònù àpáyéná wa ni. Ṣé a ṣílẹ̀ fóònù wọn bá tẹ̀? Sórí wọ̀, bàbá fi ẹ́ lẹ̀. Ṣé gbogbo ibi tí ọ̀gá máa ń jẹ́ sí? Ẹni ibi ẹ̀ tí ọ̀gá àti màdàm bá máa ń lọ. Ó ní lọ síbẹ̀ o, nítorí ò lè wá kó bá wa. Ó lè wá fi tiẹ̀ kó fi kó bá wa. Ṣé o ti ń gbọ́ mi báyìí? A kò fẹ́ wọ̀ ṣe fún ẹ. Mo tó ń jẹ́ koto ní ibẹ̀ ló máa lọ. Ṣé bó ṣe jìn sí? Ibẹ̀ ló máa lọ. Ibi wá tó ju koto ní lọ ní kó máa lọ. Ó lè wá kó bá wa. Ṣé o ti gbọ́ mi? Ṣé wá wà yìí? Ṣé o anything tó máa ń jẹ́ bíi Instagram, Facebook? Mi ì fẹ́ gbọ́.
social media wà yọrọ ẹ kúrò ń bẹ̀ ṣùgbọ́n ó lè wá kó bá wa. Becky, you know me too very well. Nǹkan tó bá ti sọ fún mi pé kí n ṣe, òun lèmi máa ń ṣe. I follow the last order. And you know what that means. Oh, ẹjọ́. Ọ̀gá ò ní mọ̀ nǹkan kan ẹjọ́ torí ọlọ́ ìjà ní Jésù Kristi. Shut up! Get me the car. A gbọ́dọ̀ dalẹ̀. Ẹni tó bá dalẹ̀, ó máa ń balẹ̀ lọ. I will never be a betrayer. Not in my lifetime. Now stand up. Stand up! Stand up! Yes, sir. I'm to dress up, Tom. I'll be on my way. I'll see you soon, sir. All right, sir. Babe, what's wrong? Yeah, I have to go now. Yeah? I look for missing. Go. Where are you going to? I gotta go to the office now. Oga pè mí. Very important. I need to attend to something. I don't understand. Office báwo. Joe, kí lójú ẹni jẹ́ sí ẹ? Olúwayẹmísí, I understand you very well. Come on. Fine. Mo ṣì wà ní leave me. Ó yẹ kí n wá nílé. But this is very important. I need to attend to it. No, baby, stop. Mo yẹ ṣe dáná tó ni mo ní kí wọ́n pè é ní. I expected you to spend the whole day with me. No. Ṣorí ọ̀rọ̀ ṣe wá dàbí ẹni tó bá fẹ́ footballer ni. I mean, tó bá fẹ́ footballer ó ti mọ̀ pé definitely ó lè lọ for months. Ó lè lọ at any point in time. Do you understand? The same thing. Ẹni tó bá fẹ́ doctor, kí doctor ready àti sùn báyìí, wọ́n lè pè come on, emergency wà. Ó ń láti lọ nìyẹn. Àwọn tó ń ṣe tíátà the same thing. Oh, wà á fẹ́ fẹ́ oní tíátà tó ti mọ̀ pé oní tíátà ní láti bẹ̀rẹ̀ tó mọ̀ pé it's from one location to the other tó dẹ̀ mọ̀ yí pé hòtẹ́ẹ̀lì ni wọ́n ń sùn. Kó wá fún oní tíátà tán kó wá máa complain pé hòtẹ́ẹ̀lì ló sùn lẹ́yìn hòtẹ́ẹ̀lì ló sùn lọ́la location lọ́tùlá ó ti mọ̀ pé oní tíátà ló fẹ́ náà. Just the same thing pẹ̀lú mi èmi tí mo gba aṣọ ọlọ́pàá ó mọ̀ pé at any point in time wọ́n lè pa mi. I have to save my country, darling. Thank you, countryman. O ṣé gan. Gbogbo bí ṣe explain for me mo understand but kò lè work láàrin mi àti Eleni. You're not going anywhere. Oh, lè lọ síbi kankan sẹ́. Why, Mrs. Stop it. This is to save the country. And you're not going anywhere. Country or no country, it's none of my business. You're staying here. You don't have to say that. I need to go. Go where? Okay, kọjá. Kọjá say mo ń wẹ̀ kọjá. Feel rest in shoes me now. If you were the one, would you do all this? It's not fair. Okay, darling. I'm sorry. Me love. No, take him out here. Sorry, me love. Thank you. I'm sorry. No! Please, Agbade, ohun tèmi ń try láti sọ ni wípé máa mójú àwọn tó máa rán wá láti ilẹ̀ lọ. Mi ò sọ wípé mi ò mọ àwọn boys ẹ̀, but èyí tó reliable jù nínú wọn, the most reliable one, òun ni kò máa mú wá, and I will tell you the reason. Gbogbo tó wí ló yé mi, àmọ́ ohun tí mò ń sọ ni wípé à ń láti wà very much careful this time around, because ṣe mọ̀ pé ohun tí àwọn ọlọ́pàá yẹn bá wa fà nísìn ó tiẹ̀ jẹ́ adúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiwa tó wà nínú ilé pẹ̀lú wọn, òun ló ń fún wa láwọn genuine information ló jẹ́ ká máa mọ̀ pé wọ́n ti ń bá a fa wàhálà drug náà yàtọ̀ sí ẹ̀sùn wọn pààyàn wọn ò pààyàn. Kí náà ṣe wá mọ̀ pé drug wà nínú tá à ń ṣe? Nítorí pé gbogbo ilẹ̀ mọ̀ pé lọ́dọ̀ mi tán bá ní kán mẹ́nìyàn lánàá mú kán máa search inú ilé mi láti èní di ọ̀túnla, wọn ò lè rí ohun tó jọ bẹ́ẹ̀, wọn ò lè rí yàrá mi, wọn ò lè rí lọ́fíìsì mi, wọn ò lè rí lágbègbè mi, wọn ò lè rí lápò àwọn ọmọ mi, wọn ò lè rí inú mọ́tò nítorí wọn ò mọ ibi tó ń wà.
ìyẹn ni mo ṣe ní kó perfect angle to you nítorí inú àwọn tí wọ́n máa rán wá yẹn definitely wọ́n á mọ̀ pé down below ń bí la wà àbí wọ́n ní mọ̀ so ó láti jẹ́ reliable wọn ẹni tí mo ń sọ nìyẹn apart from ẹ̀sùn wọn pààyàn wọn ò pààyàn wọ́n ti mọ̀ pé drug wà ń bẹ ẹni tí mo ń try láti sọ fún ẹni so we need to be very more careful. Are you okay? Okay. Oshie. Of course, sori orúkọ tó ń jẹ́ yìí, òun tán ra ẹni. Wọ́n ní Agbájé lówó bàbá ẹ̀ lóògùn. Ságbólé wọn ni. Bó bá lówó ló sọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ lóògùn wàhálà tí ń. Bàbá tí wàá gan òṣogùn kà mọ́, ṣùgbọ́n ó kù díẹ̀ lápò wọn. Àti ẹ̀ fìgbà kan ṣògùn kárí. Àmọ́ a ní díẹ̀ tátọ́jú torí àwọn oníṣẹ́ ibi ni. Thank you so much. Imisi Oluwa. How far? Fine, sir. Sure, correct. Then, sir, correct, sir. Sure. Then, sir. Oh, that's good. I trust you. Kò yé mi bàbá. Tí n bá ní kò yé mi náà ni o. Ó dẹ̀ ní ohun tó bá ń rú ni lójú èèyàn ń bilẹ̀ léèrè ni. Kí ló lè fà á lọ́dọ̀ mi tí gbogbo nǹkan fi máa jó àjórẹ̀yìn? Iṣẹ́ ò fẹ́ lọ déédé mọ́. Owó ò wọlé. Àwọn tí à ń rán níṣẹ́ wọn ò ríṣẹ́ jẹ́. Ni mo ṣe ní ẹ bá mi bi àwọn onílé àwọn tó láyé o. Mi ní nọkàn lé kí n fọwọ́ kọ mi. ẹ̀yin tó láyé ẹ̀ làmí lójú kí n rí lólúwẹ̀rí ẹ̀fọ́ làmí níyè kí n mọ̀ràn mọ̀ tán wọ́n ní bá a fẹ́ mọ lójú àríyàn ọ̀yẹ̀là. Tó kù sí náà nìyẹn èmi ò kúkú rí ohun tẹ́yìn rí nísìn. ó lè rí wọn àgbà fi ń jẹ̀kọ́ àbí ewé ní. ó dá kílẹ̀ bá bọ̀. Agbomabiwon ọgbọ́ nínú àwọn tí ń bá ọ ṣiṣẹ́ ẹnìkan bẹ́ẹ̀ tó ti gbàbọ̀dé fún ọ. Èmi náà sọ bí ò bá nídìí obìnrin kan ò ń dí ẹkún mọ́lù mo ní láti jẹ́ pé kan nú àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ti gbàbọ̀dé tó ń bá dé gbàbọ̀dé a jẹ́ wípé wọ́n ti jẹ ìwọ ní wọ́n ti gbàbọ̀dé. èwo wá ló jẹ́ nu wọn bàbá. àfihàn wá a sì tán lè béèrè tá a bẹ́ẹ̀ béèrè tí wọ́n bá fi hàn wá ẹ̀jẹ̀ rẹ̀ ọgbẹ́ kó tó di kóòrùn wọ̀. ẹ kí la máa ṣe fún wọn. ohun tá a ṣe ni pé wọ́n wá kó gbogbo wọn jọ wọ́n wá sílé rẹ̀ lọ́la á mẹ́ni náà nínú wọn. bẹ́ẹ̀ ni kó wọn jọ sílé ọ̀dọ̀ ẹ gbogbo wọn kí wọ́n gbéjú kí wọ́n pété á mẹ́ni tí ì ṣe. ọ̀ká yìí o. ìbálà mi lójú ṣìlà ilé àdó ọ̀yẹ̀là kiri náà ọ̀yẹ̀là làkiri náà ìbálà mi lójú bó ṣìlà ilé àdó ọ̀yẹ̀là kiri náà ọ̀yẹ̀là kiri náà ń lójú bó ti là ń lé àjò ọ̀yẹ̀là kiri rìnlá bó ti là bọ́lá lójú bó ti là ń lé àjò. Pẹ̀lú bàbá. Ìlànà lójó ti là ń lé àjò ọ̀yẹ̀là kiri rẹ̀ lójú àdéhìí. Ẹ̀là ń dúró ìlà ń lé àjò ọ̀yẹ̀là kiri rẹ̀. And
Agbomabiwon. Òun ni. Ìwọ ló ń betray trust tí mo ní sí ẹ. Ìwọ ló dalẹ̀ láàrin wa. Ìwọ awakọ̀, ìwọ ló ń bàtúrè wọn. Anyway, you hate me, I hate you. Ọlọ́run ṣàánú mi, Jésù ọmọ mi gbọ́dọ̀ kú, mi gbọ́dọ̀ kú ọmọ, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Jésù mi gbọ́dọ̀ sọkún lórí ọmọ, Ọlọ́run ṣàánú mi, Ọlọ́run ṣàánú mi, mo kọ̀ Jésù. Ọkọ mi bí mo ṣe lálàyé ìbílẹ̀ o ṣùgbọ́n ṣé kí n má tẹ̀ ẹ́ jẹ aláyé bà mí lẹ́rù ẹ̀rù bà mí gan o. Màámi nígbà tí wàá lálàyé tó kí lè ṣe. bí mo ṣe dájú báyìí ṣe ni mo wọlé àdúrà mo bá bẹ̀rẹ̀ sí gbàdúrà kíkankíkan pé ìwọ Ọlọ́run ṣàánú mi o má má jẹ́ kí n fọwọ́ mi kí n fi gbókò ọmọ ẹrù tábíyámọ́ ò kì í tú kọ́lọ̀ má jẹ́ kí wọ́n á di ká mi mọ́lé àdúrà mo gbà o. Àmín àdúrà. Màámi, àdúrà yín ṣáà ní kẹ́ máa fi ràn mí lọ́wọ́. Èmi ò lè ṣáájú yín lọ ní agbára Ọlọ́run. Àmín. Mi ní fojú sunkún ọmọ. Ẹ wo kò sí ọkọ màámi yẹn ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. Mo ti gbọ́. Àdúrà mi á gbà. Mi ìdákẹ́ àdúrà. Gbogbo ìgbà náà ni mo gbàdúrà. Màámi, ẹ jẹ́ wá nǹkan fún yín. Mo ti fẹ́ máa lọ mú ní pàtí lálẹ́. Kí ló ń? Màámi ò ní ìgbà. Pàtí alẹ́ yẹn lèmi ò rí sí o. Òde alẹ́ mi ò rí sí o. Kò sí nǹkan kan, kò sí ẹ̀wù àlágọ̀, kò sí nǹkan. Màámi ẹ wẹ kankan. Òkùnkùn bẹ ní ọwọ́. Ẹ ṣáà máa fàdúrà. Àdúrà yẹn gan ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́ ẹ gbà. Kò ṣe ọkọ mi. Ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ àdúrà yín mo ní ìdò. Màámi ẹ lọ fọkàn yín balẹ̀, kò sí nǹkan. Mo ti gbọ́. Olúwa wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run bá mi dáàbò bò ẹ́ o. O ṣe ọkọ mi, o ṣeun o. Ìgbàta lọ tẹ́mi ò bá lọ òní ta wà kí màmá bá lọ ọ̀la tó ń bọ̀ kí lọ́la pẹ́ ìwọ wọ̀ mí o kó má ní bàjẹ́. Ìgbàta lọ tẹ́mi ò bá lọ òní ta wà kí màmá bá lọ ọ̀la tó ń bọ̀ kí lọ́la pẹ́ ìwọ wọ̀ mí o kó má ní bàjẹ́. Ìgbàta lọ tẹ́mi ò bá lọ òní ta wà kí màmá bá lọ ọ̀la tó ń bọ̀ kí lọ́la pẹ́ ìwọ wọ̀ mí o kó má ní bàjẹ́.
Yes, sir. Ṣáàlà máa nà wá níṣẹ́ báyìí. Mo ti ṣiṣẹ́ ṣe é. Ṣé mi wá ṣiṣẹ́ gbà báyìí owó lọ́rùn? Mi ì dẹ́ kó ìwọ̀n láì dá o. Mi ì dẹ́ ní kó bá dá fún o. Kí ni wọ́n fẹ́ ṣe fún ọ̀pọ̀ mi tàbí mi? Ṣé ìyẹn dẹ̀ burú ṣe? Abó sì burú ṣé kò ní pa mí báyìí? Agbomabiwon lókèrè. Má ṣe dúró dákun fẹsẹ̀fẹ́. Ikú bọ́ mọ́ rìn. Wọ́n ní ìfẹ́ làkọjá òfin. Ẹ mọ̀ bí àbẹ́ mọ̀ rẹ̀ nítorí ìdí èyí aláti dìra wa lámúlẹ̀. Ọwọ́ kan ọ̀gbẹ́rún lórí bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀. But mo fẹ́ kẹ́ mọ̀ pé ọjọ́ tọmọdé bá mọ̀ lè lọ́mọdé mọ̀ ọmọdé ò ní mọ́tọ́ tó máa dà láéláé. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé yìí ó dẹ̀ máa rántí ẹni tó mọ̀ pọ̀. Under this rule kò sí ohun tí ẹnì kankan lè ṣe tèmi àgbọ̀s tí mi ò ní gbọ́ àbójì pẹ̀lú mọ́. Ẹni tó bá wá dí àmì á jẹ́ wípé onítọ̀hún ti gúnyán láyé ó fẹ́ lọ gbọ́bẹ̀ lọ́rùn. Ẹ má dalẹ̀ o. Mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tó bá ti pẹ́ tí ọ̀dàlẹ̀ ti ń dalẹ̀ ọjọ́ kan ṣoṣo báyìí tí ọwọ́ pálámà ẹ̀ bá wá sí ọ̀dàlẹ̀ á sì jìyà ẹ̀kọ́ tó lọ. Lénìí a máa fojú ọ̀dàlẹ̀ wọn but kí n tó fojú ọ̀dàlẹ̀ wọn màá rán yín létí ohun ìfẹ́ kan tó sọ wípé ọ̀dàdà má dà mí tó bá dà mí ní òní dà ẹ́ ló dífá fún ọ̀rẹ́ ìmùlẹ̀ méjì àwọn méjèèjì pérò pọ̀ wọ́n gbòkó àwò lọ wọ́n náwọn ò fẹ́ dára wọn
wọ́n jẹ́ kó yé wọn pé awo ò gbọ́dọ̀ sọ́bàǹtì awo ò gbọ́dọ̀ gbàyàwó awo wọ́n ka àwọn ẹbọ fún wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rẹ́ kìíní dàkejì. àmọ́ ohun tójú aláìmoore rí ọ̀rẹ́ náà rí o ẹni tó wá dalẹ̀ lénìí ohun tójú ẹni tí ẹni àkọ́kọ́ rí níjọ́ náà máa fojú ẹ̀wọ̀n léni. dandan adéhùn ọ̀sán lè dòru ìyẹn ò káyé abẹ́rẹ́ àlọ́ kókun tó di irú wọn pọ̀ nínú ènìyàn tọ́ nígbàgbọ́ páwọn nìkan ni irú wọn àfi kárí wọn sá. inú ayé jìn ọ̀run lè kálábàámọ̀ ká ṣọ́ra èèyàn tí ó kọ kókè ó dilẹ̀ irú wọn àfi kárí wọn sá.